ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin bàbá wa ọba lọ́lọ́run fi ṣe olórí lórí ẹ̀. Ẹ rí àwọn aspect kan bẹ tèmi lè claim gẹ́gẹ́ bí ìfẹ́ tí mo ní sí VDM pé justice for VDM bó lẹ́sẹ̀ fi VDM joyè ẹ fún nílẹ̀kẹ̀ ilẹ̀kẹ̀ àtẹwé àkókò ní wọ́n fi òyàn joyè nílẹ̀ Yorùbá. Ẹ yà sí àtàyè sí ọmọ máa ń sọ ó kàgbádá. sọ̀rọ̀ wa tá a jọjọ́ kó sọ̀rọ̀ ẹgbẹ́ ránṣẹ́ sí ẹ̀yà àfihàn ránṣẹ́ sí o ilẹ̀kẹ̀ ọrùn rẹ̀ kọ́tọ̀ Yorùbá nù ewé àkókò kọ́tọ̀ Yorùbá nìyẹn yẹn ò túmọ̀ sí pé wọ́n ń sin Ọlọ́run lára ewé yẹn declaration nìkan kọ́ ni Yorùbá fi sọ̀yàn dolóyè ẹ bá wa sí yẹn ẹ rí lórí pé of Yorùbá land ìyẹn ò kàn mí justice for of Yorùbá land ẹni tó ní of Yorùbá land lónìí yẹn ẹ̀yin of Nigeria ìyẹn ò kàn mí justice for àwọn ọba Nigeria òun nìyẹn ẹ̀yin ti ṣe yẹn ẹ ti kúrò níbẹ̀ àmì ẹ ṣàtúnṣe bàbá wọba ẹni tí ò bá parí ìjà wọn kì í gun nígò àgbà tí ó parí ìjà wọn kì í gun wọn nígò wọn máa ń ṣe ta sáwọn ẹlẹ́sìn míì ní tí wọ́n ń kó padà fún Islam onílé gíláàsì ní Islam tó bá wá rí bẹ́ẹ̀ VDM nítòsúọ̀ ni pé kì í ṣe mùsùlùmí nítòsúọ̀ ni pé kì í ṣe Christian wọ́n lè bí sínú Christianity kò gbé ẹ̀sìn kò declare ẹ̀sìn kankan officially mi dẹ̀ rí picture bí tán ti sọ pé church kan ló ti lọ worship mi ò rí ìṣesí rẹ̀ téèyàn bá wo beads tí ń fi ń kọrùn èyàn fẹ́ sí mọ́ àwọn traditionalists bẹ́ẹ̀ tẹ́ ẹ bá wo ideology rẹ̀ èyàn fẹ́ súnmọ́ atheist àwọn tí wọ́n fẹ́ sọ pé kò sọ́lọ́run àmọ́ yẹn kọ́lé àwọn afẹ́ lò so ti wúlò fáyé ṣé fálù ẹ̀ wúlò fáyé ṣé fálù ẹ̀ tú àwọn tó wà nínú ìgbèkùn sílẹ̀ ìjọba táwọn èèyàn ò lè face so ń face wọn láti sòdodo that's what we need ló jẹ́ kí n sọ wípé tí wọ́n bá ń sọ̀rọ̀ VDM is a great man of integrity ntẹ ṣe ọtẹ wà lọ́rùn àmọ́ ó lọ ní kò ìtàn àyà Kùránì tí mo kà yẹn Ọlọ́ni ẹ ṣe dáadáa fáwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín ẹ ronú nílẹ̀ Yorùbá ẹ ronú ẹlòmíín náà tẹ̀tún ọ̀nà ẹ ọ̀nà ẹlòmíín nínú àwọn ẹlẹ́sìn tí wọ́n jọ ọmọ tiẹ̀ ta ni kírísítẹ́nì tẹ́ bá ní kírísítẹ́nì ni ta ni kírísítẹ́nì tẹ́ ọ̀nà tẹ́ bá ní traditionalist ni ta ni traditionalist tẹ́ ọ̀nà tẹ́ bá ní atheist ni ògbèhúnlé kátó ń ta ẹ tún mú lẹ́yìn ṣe ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin bàbá wa ọba lọ́lọ́run fi ṣe olórí lórí ẹ̀
ẹ rí àwọn aspect kan bẹ tèmi lè claim gẹ́gẹ́ bí ìfẹ́ tí mo ní sí FDM pé justice for FDM bó lẹ́sẹ̀ fi FDM joyè ẹ fún nílẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ àtẹwé àkókò ní a fi òyàn joyè nílẹ̀ Yorùbá ẹ yá ránṣẹ́ sọ̀rọ̀ ẹ wa tá a jọ jókòó sọ̀rọ̀ ẹ bá ránṣẹ́ sí ẹ yá fi ránṣẹ́ sí o ìlẹ̀kẹ̀ ọrùn rẹ̀ kọ́tọ̀ Yorùbá nù ewé àkókò kọ́tọ̀ Yorùbá nìyẹn ìyẹn ò túmọ̀ sí pé wọ́n ń sin Ọlọ́run lára ewé yẹn declaration nìkan kọ́ ni Yorùbá fi sọ̀yàn dolóyè ẹ bá wa sí yẹn ẹ rí lórí pé of Yorùbá land ìyẹn ò kàn mí justice for of Yorùbá land ẹni tó ní of Yorùbá land lónìí yẹn ẹni of Nigeria ìyẹn ò kàn mí justice for àwọn ọba Nigeria òun nìyẹn ẹ̀yin tí ṣe yẹn ẹ ti kúrò níbẹ̀ àmì ẹ ṣàtúnṣe bàbá wọba ẹni tí ò bá parí ìjà wọn kì í gun nígò àgbà tí ó parí ìjà wọn kì í gun wọn nígò wọn máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ lè promote ẹ̀sìn yín dókè láì ṣẹ̀ṣẹ̀ máa àtáàkì àwọn ẹlòmíì àwọn nǹkan wọ̀nyí ń kó nǹkan bá Islam ẹ ń gbìyànjú ẹ ń wúwa lórí inú wa ń dùn adẹ́nbẹ́ lọ́n fún yín pé kọ́lọ̀ ń jẹ́ kàmí yín ogun lórí dáadáa ẹ ní ṣubú dànù ọ̀tá ò ní rẹ́rìn yín torí akin ni yín láàrin àwọn akin ẹ tún wò ó lápèjúwe Ọlọ́run sọ fún wa nínú àyá Kùránì mi Ọlọ́run ní wọlé ládá fún lọ́wọ́ náà sábàdùn ńbàd làódì má ti sọ wá mi Ọlọ́run tí kì í bá ṣe pé mi Ọlọ́run fi àwọn ẹlẹ́sìn kan bú ẹlẹ́sìn kan láṣìírí tí kì í bá ṣe pé mi Ọlọ́run kó àwọn alágbára kan kúrò láyé káwọn mi ò lè dá lágbára ni àwọn kan ọba ti pera wọn lọ́lọ́run lórí rẹ̀ bí Fìráúnà tó sọ pé aná rabbukumul aala àwọn kan ọba ti declare pa wọn lọ́lọ́run làódì má ti sọ wá mi Ọlọ́run ní ilé ìsìn àwọn Júù monastery kì bá ti exist mọ́ tí ò bá sí pé mi Ọlọ́run fi àwọn kan bá sírí àwọn kan wá ìtọ́lọ̀ ń dárúkọ monastery ilé ẹ̀sìn àwọn Júù ó tún wá ní wàbí yahun ilé ẹ̀sìn àwọn ẹlẹ́sìn Christianity ìbá tí exist mọ́ tí ìbá sí pé mi Ọlọ́run fi àwọn kan bò àwọn kan láṣìírí ó ṣẹ̀ṣẹ̀ wá sọ pé wà sọ̀làwàd àwọn masajid àti ibi tí wọ́n ti ń kírun kí ni tí mo lò débẹ̀ ọba mi mọ̀ wípé òun lòun sọ pé inna dina indallahi al-Islam the only endorsed religion before Almighty Allah is Islam but èyí ó sọ láti jẹ́ ká ẹ mọ̀ pé ó mọ̀ pé gbogbo àwọn yòókù náà exist kódà protection òun dórí everybody àánú òun Ọlọ́run dórí everybody òjò òun Ọlọ́run carry everybody òòrùn òun Ọlọ́run carry everybody if that to be the case kí ló dé tá ń bínú ara wa sí ìran Yorùbá mo ti kó lórí tí bàbá kí ló dé tá ń bínú ara wa sí ẹ jẹ́ ká unite gbogbo àwọn tán fẹ́ fẹ̀sìn jẹun lára wa ẹ má jẹ́ ká aláwọ̀ wọn wàláì tó bá dàrú tán nísìn ẹ mọ̀ pé kò sí nǹkan kan tí ẹ gbọ́kànlé àti mùsùlùmí àti Christian àti traditionalists we are all Yorùbás that single language have united us together this is the only land we can live free of charge without a single visa ẹ wọ Saudi Arabia nsìn wọ́n ti yọ Nàìjíríà kúrò lára àwọn orílẹ̀-èdè tó lè gba visa online pé on arrival visa kọ́ lọ submit pálí ẹni tí wọ́n bá rí correct lókù torí ìjọba ti dìde lórí ẹ̀ wọ́n wà lára àwọn orílẹ̀-èdè bíi 100 tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún gbogbo ìjọba ayé Amẹ́ríkà ti ṣe tiẹ̀ kọjá UK ti ṣe tiẹ̀ Italy ṣe tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn South Africa nígbọ̀rọ̀ yíwọ́ tán àwọn tiẹ̀ ń bẹ̀bẹ̀ ní pé káwọn èèyàn dákun wọn máa gba visa ìlú kan tá a lè gbé tá a ní ìdí visa ni bàbá dàrú tá a bá kọrí Saudi Arabia wa mùsùlùmí wọn ò lè wá padà páàkì sára wọn bẹ́ẹ̀ yẹn lẹ́sìn Christianity bá kọrí sí Jerusalem àwọn ò tiẹ̀ fẹ́ rí yín bẹ́ẹ̀ wọ́n sọ fún yín pẹ̀lú Júù ní bíbá kì í ṣe ìlú Christianity ẹ̀yin traditionalist bó bá dàrú tẹ́ ẹ bá lọ sí bóyá India tàbí ẹ lọ sí bòmí àwọn náà ò ní gbà yín bó ṣe Brazil wọn ò ní gbà yín láyè náà wọ́n sọ fún yín pé ẹ lè wọ̀lú yìí láì ní visa bó ṣe lè wù kẹ́ ẹ tó ẹ gbà visa àfàwọn tí wọ́n bá jẹ́ bí ààrẹ orílẹ̀-èdè lókun. This is the only land we can live together in peace without a single visa. It's a special blessing from our Creator. Why can't we manage this blessing? For God's sake, live and let live. Let's live together in peace. Ẹ jẹ́ àjọ gbáyé ní gbáyé rọrùn. But don't mix up religion. Ẹ má jẹ́ àdẹ́sẹ̀pọ̀. Ṣẹ̀sìn tiẹ̀, kémi ó ṣe tèmi. Ṣe tiẹ̀, kémi náà ó ṣe tèmi. Live and let live. Don't suffocate us, and we will not suffocate you also. Eléyìí ni nǹkan tẹ́mi tí ń wí tipẹ́tipẹ́ àwa mùsùlùmí ayé Al-Qur'an ní wala tanaza'u wa tafsalu wa tadhhaba rihukum. Ẹ má máa bára yín jà mọ́. Àkídà méjì lẹ̀sìn ló fi gbéra dúró.
ìwà rere àti ìbádà. Ọlọ́run ò ní sọ̀rọ̀ kan àwọn àyàmẹ́ àwọn nǹkan mẹ́ta kan bẹnu Quran ìbejì ni wọ́n. Ọ̀kan nínú ẹ̀ lọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ ìwà rere ìbejì ni. Bọ́lọ́run bá ti ń sọ pé amala saliha tó bá ti ń sọ̀rọ̀ ìbádà yóò sì máa fọ̀rọ̀ ìwà rere tẹ̀lé. Man kana yarju liqa rabbihi falyamal amalan salihan wala yushriku bi'ibadati rabbihi ahad. Àwọn àyà àtìyẹn pọ̀ ní Al-Quran tọ́lọ́run ti sọ bẹ́ẹ̀. Kí ló á dé tàwa mú tàwhídì nìkan dání tàwa drop wà rere. Àwa drop wà rere débi pé gbogbo àgbàlagbà là ń yẹ̀yẹ́, gbogbo àgbàlagbà là ń bú. Àmẹ́ nìkan tá a lè fún lórúkọ bú. Àwùjọ mùsùlùmí wá dé léyìí tí wọ́n fún àwọn èèyàn lóko tí ò ṣe gbọ́ létí bí isa ismaili fusuq ba'da iman. Ebi ẹ̀ka Kùránì afala ta'qilu. Kí ló dé tá ẹ fẹ́ jọra kún mi tó kó tíràrù tí ọmọ ti ń bẹ nú ẹ̀ ẹlẹ́ẹ̀kéwu. Àmọ́ kọ́rọ̀ mọ́ ti ṣẹlẹ̀ òun kálukú lẹ̀ ń fún lórúkọ òun kálukú lẹ̀ ń lọ ṣe AI fídíò wọn. Subhanallah ẹ̀wọ̀n bí tá a bá ìsìláàmù dé nítorí ń tá jẹ tá mu fàyàkà sára àmọ́ bàgà akọ́dítà àdá wà tọ́gọ́ wà sábà ní ìrànlẹ́ wà ga lẹ́mọ̀tò àmì àwòmọ́ tó mọ̀ yín. Ìran Yorùbá ọ̀kan ni wá. Àwọn àfáà ti gbọ́ ilé tí mo sọ yẹn yé. Wàyàkà sára àmọ́ bàgà ẹ wá worí burúkú tí ń bẹ fẹ́ni tí ń ṣàbùsí láyé wàkọ́dítà àdá wà tọ́gọ́ ọkọjá ẹnu àlà Ọlọ́run ó ṣe ń tọ́lọ̀ ní ọmọ ṣe. Bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ pé wọ́n fẹ́ bẹ nìkan lórúkọ jẹ́ wàláhì kò sí sísẹ́mù tí ò lè lò. Kò sẹ́ni wọ́n pè lọ́ta lánàá tí ò lè dọ̀rẹ́ lẹ́nu nítorí pé wọ́n fẹ́ ba yé ẹnìkan jẹ́ wàsábà ní ìrànì líwàga ó sì ṣe ọwọ́ náà yé ó tún wọ náà tọ̀run lẹ́mọ̀tọ̀ àmì àwòmọ̀tán òmọ̀ọ́yìn nítorí pé òkan ràn kan pé bóyá màá rọrẹ́ níbi báyìí tàbí nítorí pé òun ràn kan pé ó rò ń jẹ níbi báyìí kí wàá lọ bá bọ̀ ọbẹ̀ orí burúkú ló bá bọ̀ orí pójú tì ọ́. Gbogbo ẹ̀yin tẹ́ wọlé ẹ bá mi share lecture yìí lógúnlógún ẹ bá mi share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bá mi like ẹ follow page yìí wìtìwìtì ọba mi ó ṣàánú yín dọjọ́ alẹ́ ẹ follow page yìí ẹ bá mi share rẹ̀ lógúnlógún ẹ jẹ́ káwọn ìtẹ́ ẹ lè ṣe fẹ́mi náà bẹ́ẹ̀ ni ṣe ń jí sí Ọlọ́run tí mò ń láàgùn yìí ìtẹ́ ẹ lè ṣe tèmi náà wà appreciate ní ká ẹ bá mi pín kálé pín kákó bẹ́ẹ̀ mi bá ti ń gba ládá ẹ̀yin náà mọ̀ gba ládá. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al mursalin walhamdulillahi rabbil alamin.